mo lọ já ewé kan lẹ́yìn nílẹ̀ lágbàlá mi dákun ewé wo mo pè ságbàlá tó lọ rìn já. ewé wà lẹ́jẹ́ ewé kan ewé kan ni. wáyé yẹn jẹ́ mo ń bẹ lágbàlá mo ń gbóhùn rẹ̀ mo wá jáde sí àwọn wá bọ̀ wọ́n sọ pé ìwọ o lọ rìn já ewé lágbàlá mi ẹgbẹ́ wo mo pè ságbàlá tó lọ rìn já. kí n ti àti máa ṣọ́ mi káàkiri kí ló kàn ẹ́ kí mo mọ̀ ọ́ rìn káàkiri mo má dàbí lẹ́wọ̀n. mo ní ọba àyìn lágbàlá mi ń darú àwọn tí mo sì kíre kékeré pèkèlè arúgbó jẹ gbèsè tani ọ̀sán nàìjíríà ṣé ewé tọlọ rè jálágbára mi ewé tọ járì ṣé ewé tí mo dùn lágbàlá rè nàìjíríà ò lè ní ọ òòrè èèyàn sọ fún ọ èmi wá jẹ́ kó yí ọ ní ìsìn pé bàbá ò lè ní ọ àmọ́ fún tó ṣe ọba àdúgbò ọgbọ̀n baálé ìlú ọgbọ̀n ọmọdé ọkùnrin obìnrin wọn gbọ́ ń jẹ́ kó mọ̀ pé Mègídá o olè adìyẹ ewé Mègídá rè olè olóṣì ọgbọ́ra lóṣì kíní burúkú àdàràdà yìí olórí ibi.